olórí oko ẹgbẹ́ onímọ́tò National Union of Road Transport Workers NURTW ti ìpínlẹ̀ Èkó Alhaji Mustapha Adekunle ẹni tí ó gbajúmọ̀ sí Mustapha Sego ó mà ti lọ yanjú wàhálà tó fẹ́ ṣẹyọ lẹ́yìn ikú ọ̀kan pàtàkì lára àwọn ọ̀gá ẹgbẹ́ onímọ́tò NURTW ìpínlẹ̀ Èkó tó jẹ́ akọ̀wé elétò fún ẹgbẹ́ NURTW ìpínlẹ̀ Èkó èyí the organizing secretary of Lagos State Chapter of NURTW olóògbé Tọ́ba Ajíbóyè ẹni tí ó gbajúmọ̀ sí Tọ́ba Àjàyà tàbí ìkókò ajégbójẹran ó ti lọ yanjú wàhálà tí kú Tọ́ba Ajíbóyè tó fẹ́ dá sílẹ̀ ní agbègbè Fàdèyí ní ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ pé níṣe ìní àlàáfíà ló ti fẹ́ padà sí agbègbè Fàdèyí báyìí lẹ́yìn ìdásí Mustapha Sego. Kì í ṣe ìròyìn mọ́ wípé lọ́sẹ̀ mélòó kan sẹ́yìn ìyẹn ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn ìní ariwo ńlá mà sọ ní ìlú Èkó pàápàá láàrin àwọn ọmọ ẹgbẹ́ onímọ́tò nígbà tí àwọn agbanipa tí wọ́n lọ dá Tọ́ba Ìjàyà ìkòkò ajégunjẹran tí wọ́n tún ń pè ní bàbá èṣù tí wọ́n lọ dá lọ́nà ní agbègbè Fàdèyí lójú ọ̀nà márosẹ̀ Ìkòròdú sí Èkó lásìkò tó ń padà sí ilé ẹ̀ ní alẹ́ tí wọ́n da ìbọn bo Tọ́ba Ìjàyà tó sì jẹ́ pé níṣe náà gbé dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn èyí tó padà jẹ́ Ọlọ́run nípè sí ilé ìwòsàn St Nicholas Hospital tó wà lágbègbè Lagos Island ní ìpínlẹ̀ Èkó. ṣáò pẹ̀lú bó ṣe jẹ́ pé Tọ́ba Ìjàyà nígbà ayé ẹ̀ ń gan inú ń darí àwọn onímọ́tò agbègbè Fàdèyí èèyàn pé ibẹ̀ ni ó ti ń ṣe ọlá tó ti jẹ́ adarí ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Tọ́ba Ìjàyà tí ó ti jáde láyé ó ní wàhálà ló máa fẹ́ ṣẹlẹ̀ lágbègbè Fàdèyí nítorí pé ààyè olórí ti ṣòfò ta ni yóò bọ́ sípò Tọ́ba Ìjàyà tí ó jẹ́ adarí tí ó sì tún máa gba owó mọ́tò ìyún àwọn mọ́tò pẹ̀lú àwọn márúwá àti àwọn kòròpò tó wà lágbègbè Fàdèyí eléyìí gan ló kọ́kọ́ fa wàhálà tó sì jẹ́ pé níṣe ni àwọn ọ̀dọ́ kan ní agbègbè Fàdèyí náà bẹ̀rẹ̀ sí ni máa ṣe ìwọ́de káàkiri ní gbogbo agbègbè Fàdèyí tó bẹ̀rẹ̀ sí ni máa bú ọ̀kan lára àwọn ọ̀gá onímọ́tò bẹ̀ àti gbajúgbajà alágbára bẹ̀ ìyún ẹni tó ń pè ní J-Plum tí wọ́n sọ pé àwọn ò fẹ́ J-Plum mọ́ ọ̀rọ̀ ló máa fẹ́ di wàhálà lẹ́yìn ikú Tọ́ba Ìjàyà tó sì jẹ́ pé níṣe ni wọ́n ní J-Plum àti ẹni tó ń pè ní Waziri ní Fàdèyí ni wọ́n jọ ń jà sí ipò àgbà àti ta ní òdo lórí pẹ̀lú àwọn míì ṣùgbọ́n ní báyìí o nínú ọ̀sẹ̀ tá a wà yìí ìní Sego tí wọ́n tún máa ń pè ní Ajagungbadé ìní ó máa gbéra lọ sí agbègbè Fàdèyí láti ṣe àbẹ̀wò sí gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn àti láti pè wọ́n pọ̀ láti bá wọn sọ̀rọ̀ láti bá wọn yanjú ẹ̀ tá a sì gbọ́ pé lẹ́yìn ìpàdé tí Sego tó bá gbogbo àwọn èèyàn náà ṣe wọ́n ti padà yanjú ọ̀rọ̀ ọ̀hún wọ́n sì ti fẹnu kò pé kò ní sí wàhálà lágbègbè Fàdèyí lẹ́yìn ikú Tọ́ba Ìjàyà tó jẹ́ olórí oko ní agbègbè ọ̀hún.